dédé àsìkò yìí o ní gbogbo ibi tẹ́ ti láǹfààní láti máa gbọ́ wa. Orúkọ tèmi ni Olúbùkọ́lá Aṣímọlówó. Ẹ káàbọ̀ síbi ìfilọ́lẹ̀ ìwé Àgbẹ́kọ̀yà níbi tí a ti máa láǹfààní láti bá àwọn èèyàn jàǹkànjàǹkàn, àwọn ọ̀tọ̀kùnlúùlú pàdé, àwọn lọ́balọ́ba a ó máa bá wọn pàdé lénìí. Níbi ìfilọ́lẹ̀ yìí náà wẹ̀wẹ̀ la ó ti máa mọ ìtumọ̀ Àgbẹ́kọ̀yà. Kí ni Àgbẹ́kọ̀yà gan? Kí ló dá lé lórí? Kí ni àwọn nǹkan tá a ní láti mọ̀ nípa Àgbẹ́kọ̀yà? Ẹ jọ̀ọ́ kí lẹ lè bá wa sọ fún àwọn aráalé nípa Àgbẹ́kọ̀yà? Ohun àkọ́kọ́ tó mú mi kọ ìwé Àgbẹ́kọ̀yà ni wípé èròǹgbà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wípé àwọn àgbẹ̀ wọ́n sọ pé àwọn ò ní san owó orí. Àwọn àgbẹ̀ ò sọ pé àwọn ò ní san owó orí. Èyí tí àgbẹ̀ ń sọ ni wípé owó orí yẹn kí wọ́n bá àwọn dínkù àti pé àwọn fẹ́ rí ipa tí owó orí táwọn san tó kó nígbé ayé àwọn. So ìyẹn ni àwọn èèyàn ò mọ̀. Ohun èkejì ni wípé a wò wípé àwọn ọmọ tí à ń bí à ń láti kọ́ wọn ní ẹ̀kọ́ bí ènìyàn ṣe máa ń san owó orí, because tá a bá rí àwọn pásítọ̀ kan àbí àwọn èkejì, àwọn ìjọba ní orí wípé wọ́n ṣe àṣeyọrí pé òkè a gbọ́dọ̀ san ìdámẹ́wàá fún Olúwa. Nígbà tí chọ́ọ̀chì bá gba ìdámẹ́wàá fún Olúwa, ó yẹ ká lè kó àwọn ọmọ tiwa náà wípé tí ẹ bá ṣiṣẹ́ o, kálẹ̀ dáṣẹ́lẹ̀ o, ìjọba ó níye tí ẹ gbọ́dọ̀ fún, nítorí pé àwọn kan wà tí wọn ò ní agbára láti ṣiṣẹ́. Inú owó táwọn tó ṣiṣẹ́ yẹn bá ṣe, inú ẹ̀ ni wọ́n ti fún àwọn tí ò ní agbára láti ṣiṣẹ́. Ìyẹn náà ń pè ní benefit system ní ìlú òyìnbó. Bọ́n nígbà tí gbogbo wa bá kọ̀ tá a bá san owó orí, ó mì pé owó ò ní tó fún ìjọba láti fi ṣe ohun tí wọ́n bá fẹ́ ṣe fún aráàlú. Nínú eré ìtàgé Àgbẹ́kọ̀yà, a rí níbì kan pé àwọn òṣèré wọ́n fi bí Ògún, Ṣàngó, Ọya wọ́n fi bá àwọn èèyàn jọba jà. Báwo làwa ṣe lè lò ní àsìkò tá a wà yìí? Ní tí ó ṣẹlẹ̀ ní wípé ní ayé òde òní, a gbàgbọ́ wípé pen is mightier than gun. Pé tí a bá tiẹ̀ fẹ́ fi òónú hàn, a lè kọ sínú ìwé, a lè sọ lórí eré ìtàgé. Oríṣiríṣi ọ̀nà la fi lè sọ fún ìjọba pé ohun tí à ń fẹ́ rèé. Àwa ò dúró wípé àwa fẹ́ lọ kógun ja ìjọba ọ̀ a fẹ́. Ní tí à ń sọ ni wípé ó ní ọ̀nà tá a lè gbà láti fi sọ fún ìjọba. Ẹni èmi ṣe kọ̀wé nípa Àgbẹ́kọ̀yà wípé tí àwọn ọmọ wa bá kà wọ́n á wo àwòkọ́ṣe wípé òkè o, dandan ní owó orí o. Tí a bá dẹ̀ san owó orí, àwọn nǹkan yìí ló máa ṣẹlẹ̀ sí ìlú wa. Tí ẹ bá wo Ìbàdàn ní bí 30 ọdún sẹ́yìn, ẹ rí i pé gbogbo èèyàn wọ́n máa ń bú Ìbàdàn pé tí ẹ bá dé Ìbàdàn, gbogbo òrùlé wọn ó ti dí bẹ́tà, ó ti ṣe gbogbo ẹ̀. Bẹ́tà bá wo Ìbàdàn ní lóde òní, ní tí ìjọba ti ṣe, ní tí àwọn èèyàn gangan ti ṣe, ẹ rí i pé Ìbàdàn ó ti wà transform, ó ti kúrò ní Ìbàdàn àtijọ́, ó ti di Ìbàdàn tuntun. Tí àwọn ènìyàn tó máa tẹ̀lé ètò ìsanwó orí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní san, tí ìjọba ò bá ṣe ohun tó tọ́ láti ṣe, kí lẹ rò pa lè fi bí ìjọba? Ariwo náà la máa pa, because Bíbélì sọ wípé a gbọ́dọ̀ bọ̀wọ̀ fún àwọn aláṣẹ. Àmọ́ nígbà tí a bá bẹ̀rẹ̀ sí pariwo, báyá lórí rédíò ni o, báyá lórí newspaper ni o, báyá ti ẹ̀ṣẹ́ lérè ìtàgé ni o, wọ́n ní kọ̀jẹ̀ngbádùn ni obìnrin máa ń yàlè fún. Nígbà ó bá dé àsìkò kan, àwọn náà rò pé àwọn èèyàn tí nígbà tí tábáníkà wo ti àwọn SARS tí àwọn èèyàn ti ń pariwo láti ọjọ́ tó ti pẹ́, nígbà tí ariwo àwọn èèyàn tó pọ̀ jù, ìjọba gbé ìgbésẹ̀. So ariwo náà la máa ń pa. Àwọn ò ní ọmọ tá a kó lọ sógun pé òkè o, ẹ lọ máa ṣe eriwo ya o, ẹ lọ máa ṣe báyìí, ẹ máa ṣe báyìí, ẹ máa ṣe báyìí. Láyé ìgbà kan Ògún ni wọ́n fi ń jà, bẹ́ẹ̀ láyé òde òní gbólóhùn lájọ mọ́ bára wa sọ, táwọn máa sọ pé báyìí ló ṣe yẹ kó rí, báyìí ló ṣe yẹ kó rí. Nígbà tí a bá dẹ̀ ń tọ ìlànà yẹn lọ, á tó àsìkò kan tí àwọn èèyàn wò wípé òótọ́ ni wọ́n dẹ̀ ń sọ o. So a níbọn a ládàá, bẹ́ẹ̀ nínú gbìyànjú wa, nínú eré ṣíṣe, nínú ìwé kíkọ, nínú gbogbo ẹ̀ láti máa sọ fún wọn pé àní báyìí ni a fẹ́. Kí ni ìkópa yín nínú ètò ìfilọ́lẹ̀ ìwé tá à ń ṣe lénìí? Èmi ni olóòtú àti olùdarí eré orí ìtàgé tí à ń ṣe ìfilọ́lẹ̀ lénìí. Èmi kọ́ ni òǹkọ̀wé àti olóòtú àgbà ní Yínká Fọláhàn, ṣùgbọ́n èmi ni olóòtú àti olùdarí. Ǹjẹ́ kí ni nǹkan tẹ́ lè sọ fún wa nípa Àgbẹ́kọ̀yà tí wọ́n kọ nípa èyí? Tí mo lè sọ nípa Àgbẹ́kọ̀yà kò
ṣe ń tó le rárá, ń tó fojú hàn sí gbogbo wa ni. Àgbẹ̀kọ̀yà ó jẹ́ ń ta lè fi ṣe òdiwọ̀n ìjà agbára tí gbogbo wa ń jà lénìí gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà. Gbogbo wa là ń sọ pé níbo ni iná lọ, níbo lomi lọ, ní gbogbo ohun amáyédẹrùn lọ. Ìyẹn ni Àgbẹ̀kọ̀yà. Àmọ́ ṣá, a tún wá ń fi àsìkò yìí a tún fi ń sọ fáwọn èèyàn wípé ẹ̀ ń béèrè pé níbo ni iná lọ, níbo lomi lọ, níbo lówó orí tẹ̀yìn náà yẹ kó máa san, níbo lọ ẹ̀ san. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n sọ pé iléeṣẹ́ tiẹ̀ ó jèrè báyìí, ìdá báyìí ni kò sọ fún ìjọba. Ẹ máa rí tí wọ́n máa sọ pé àwọn èèyàn ní back tax, wọn ò ní sanwó, wọn á ti jẹ́wọ́ orí tó lọ. Ẹni tó sì ń béèrè níbo ni iná lọ, níbo lomi lọ, ó yẹ kó náà kó lè sanwó orí, nítorí pé gẹ́gẹ́ bí òfin ti sọ, ìwọ tó o bá fẹ́ kí gbogbo nǹkan wà ní dọ́gbadọ́gba, kí wọ́n ṣe ọ́ ní dọ́gbadọ́gba, ìwọ náà gbọ́dọ̀ wá síwájú òfin pẹ̀lú òtítọ́. He who comes to equity must come with clean hands. O gbọ́dọ̀ lè sọ wípé èmi náà ti sanwó orí mi, ìwé orí mi rèé, ìwé ẹ̀rí pé mo sanwó orí mi rèé, ẹ ṣe ná fún mi, ẹ sọ̀nà fún mi. Ṣùgbọ́n nígbà tó yẹ pé ìwọ náà ń pariwo ọ̀nà, ò ń pariwo ohun amáyédẹrùn, a béèrè ìwé owó orí, ìwọ náà ò ní. A jẹ́ pé gbogbo wa la jọ ń borí léèdè yìí jẹ́ n tá à ń sọ nípa Àgbẹ̀kọ̀yà. A rí i pé nínú Àgbẹ̀kọ̀yà n tí wọ́n ń sọ kì í ṣe pé wọ́n sọ pé àwọn ò sanwó orí. Wọ́n sọ pé báwo la ọ̀tún ṣe lè wẹ òsì, báwo ni òsì sì lè wẹ ọ̀tún tí ọwọ́ ò fi mọ́ ni. Ẹ gbé owó orí wa sókè, ẹ yọwó nídìí èrè orí kòkó, bó lẹ ti fi àmọ́ sanwó. Ohun amáyédẹrùn ò wọlé, àlà sanwó orí, ṣùgbọ́n ẹ wo iye tá à ń gbà, iye tá à ń gbà ní kẹ́ ẹ fi fún wa ní ìdá ohun tá a mọ̀ san. Kì í ṣe pé a mọ̀ pawó kékeré ẹni a mọ̀ sanwó ńlá. Ìjà Àgbẹ̀kọ̀yà ni ẹ rí i pé nǹkan kan náà lájọ ń sọ bí wọn náà bá ti ń béèrè lọ́wọ́ ìjọba, ìwọ náà mọ̀ fi fún ìjọba. Bí Àgbẹ̀kọ̀yà ṣe rí nìyẹn. Sí kí lẹ wá lérò pé Àgbẹ̀kọ̀yà lè ṣe, àbí tí a lè ṣe tí àwọn ènìyàn bá wá ń sanwó orí fún ìjọba, tán tẹ̀lé àkọsílẹ̀ Àgbẹ̀kọ̀yà yìí, tán wá ń sanwó orí fún ìjọba tíjọba ò wá dá padà nípa ṣíṣe ohun tó tọ́ sílùú? Kí ni nǹkan tí àwọn èèyàn ìlú lè ṣe? Ntèmi wá ń sọ rèé, ẹ jẹ́ a kọ́kọ́ kó ipa tiwa ná. Nígbà tí gbogbo wa bá ń kó ipa tiwa, tá a lè sọ pé ọ̀pọ̀lọpọ̀ wa àti kó ipa tiwa tó kọ̀ọ̀kan àwọn ìdá péréte, nígbà náà làwọn á lè jọ panu pọ̀. Ẹ rí i pé irú àwa yìí náà á jáde ńgbà náà pé àwa ti máa ń sọ fáwọn èèyàn o kan sanwó orí o, wọ́n ti wá gbọ́dọ̀ sí wa lẹ́nu báyìí, wọ́n ti ń san. Àǹjẹ́ kí lẹ́yìn náà wá ń fi owó orí ṣe ẹ̀tún rere míì tí ó tún jáde láàtú kọ láàtú fi béèrè. Èyí àfisàfọ́fọ́ àwọn èèyàn pé ẹ sanwó orí, nígbà tó bá dìgbà náà lọ́hùn á tún kún àwọn èèyàn lọ́wọ́, á tún béèrè lọ́wọ́ ìjọba pé ẹ jọ owó orí ta ní kan san gbà tí wọ́n san báyìí, kí lẹ́yìn náà fi ṣe. Àmọ́ n tà ń sọ ni pé ìgbésẹ̀ àkọ́kọ́ ni pé ẹ̀yin ẹ kọ́kọ́ ṣe ohun tó yẹ ná. Nígbà tẹ́ ẹ bá ti ṣe ohun tó yẹ, á wà lè jókòó níjókòó ìpanupọ̀ pé kí lẹ fi nǹkan tá a ṣe kí lẹ fi ṣe. Sọ lórí bí Àgbẹ̀kọ̀yà ti ṣe wá wà báyìí, kí gan ló bá ìtàn Àgbẹ̀kọ̀yà wà ní ṣókísà? Ohun tó bá tàn Àgbẹ̀kọ̀yà wà ní ṣókí ni pé àwọn àgbẹ̀ tí wọ́n ń sanwó orí lásìkò ìgbà yẹn, wọ́n rí i pé ìrẹ́jẹ àti fìyà jẹ ní pọ̀. Wọ́n ń sanwó orí ṣùgbọ́n wọn ò mọbi tí wọ́n lówó orí wọn sí. Wọ́n dẹ̀ ń ṣe ìgúnbàgbà lórí wọn. Ọjà wọn tí wọ́n tà, wọn ò jẹ́ kí wọ́n rí tà dáadáa. Ìjọba láwọn fowó kówó orí wọn láwọn ò ní sanwó orí torí pé ẹ jẹ́ ká mọbi tẹ̀ náwó wa sí. Tá a bá mọbi tẹ̀ náwó wa sí, á sanwó orí. Ìjọba ológun ló sì wà ń gbà náà, àwọn òbí ẹ̀fẹ́ àtakò. Èyí ló fa rúkèrúdò tí wàhálà dé. Ṣùgbọ́n gbà tó pẹ́, àgbọ́yé àti àsọyé wà nípa oore ọ̀fẹ́ bàbá wọn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó dàjà láàrin ìjọba àgbà náà àti àwọn àgbẹ̀. Àwọn àgbẹ̀ láwọn ò sọ pé àwọn ò sanwó orí, ṣùgbọ́n ẹ jẹ́ ká mọbi tẹ̀ náwó wa sí. Tó fà á nìyẹn. Tó a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ó yanjú ní ìtùbí ìnùbí ńgbà náà lọ́rùn. Lásìgbà náà títí di àkókò yìí, ǹjẹ́ wọ́n sì tàbí elépé? Àwọn Àgbẹ̀kọ̀yà sì wà. Tágbẹ̀kọ̀yà ò bá sí, ebi ó máa pa wá ń gbòòrò. Torí pé àwọn tó ń dáko
n tá à ń rí jẹ ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọmọ wọn là àdókò mọ́ ṣùgbọ́n àwọn tó àwọn sì ń dáko ṣùgbọ́n ihun tí à ń ro Àgbẹ̀kọ̀yà fún ni pé bóyá Àgbẹ̀kọ̀yà wà láti máa ṣe jagunjagun Àgbẹ̀kọ̀yà ò síbẹ̀ Àgbẹ̀kọ̀yà kọ̀ wà láti kọ ìwà ìjẹgàba lórí ẹni àti ìwà ìrẹ́jẹ ohun tó ṣẹlẹ̀ ńgbà yẹn tí ìjọba ò bá wà nǹkan sí sọ̀rọ̀ wọn pé kí wọ́n gbowó orí kí wọ́n fi dá lé iṣẹ́ sílẹ̀ káwọn máa wá ríṣẹ́ ó tún lè ṣẹlẹ̀ tàbí kí wọ́n gbowó orí lọ́wọ́ àwọn èèyàn wọ́n wá yan àwọn ọmọ àtọ̀húnrìnwá kí wọ́n máa wá jẹ gàba lórí wa tí irú ẹ̀ bá tún bẹ̀rẹ̀ láti máa ṣẹlẹ̀ Àgbẹ̀kọ̀yà yóò tún wáyé ṣùgbọ́n ohun tó ṣe pàtàkì ni pé kí ìjọba tó wà lórí òde lónìí wọ́n gbowó orí wọ́n sì ṣe àtúntò tó fi jẹ́ pé ẹ̀yà kan kò ní jẹ gàba lórí ẹ̀yà kan tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ Àgbẹ̀kọ̀yà yóò tún kí o àwọn ọmọ Yorùbá ń ṣe ọmọ àlè o àìsí ṣọ̀lẹ o ṣùgbọ́n ká tó jà ogun táwọn ò bá lè borí àwọn ìjà. ẹ ṣe Àgbẹ̀kọ̀yà òótọ́ ẹgbẹ́ àgbẹ̀ ní Àgbẹ̀kọ̀yà ṣùgbọ́n Àgbẹ̀kọ̀yà kò wá ṣe ẹgbẹ́ àgbẹ̀ nìkan ẹgbẹ́ àjàgbara ni bí mo ṣe sọ nínú ilé ẹgbẹ́ àjàgbara ni ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ẹgbẹ́ tí ò kì í fẹ́ kíyàwó jẹ ọmọ ènìyàn ni ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ó jẹ́ ẹgbẹ́ tí kò kì í fẹ́ kí wọ́n kó ọmọ Yorùbá lẹ́rú ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ó jẹ́ ẹgbẹ́ tó mọ ẹ̀tọ́ tó dẹ̀ máa ń bá ìjọba sọ̀rọ̀ pé ẹ wá ṣe ọ̀tọ̀ fún aráàlú so tó bá dẹ̀ ti sọ̀rọ̀ fún ìjọba ẹgbẹ́ ṣe ọ̀tọ̀ tó bá wá wù wọ́n kí wọ́n ṣe tó bá wù wọ́n kó mọ̀ ṣe ṣùgbọ́n ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ẹgbẹ́ ìrọ̀rùn ẹgbẹ́ mẹ̀kúnnù ni ẹgbẹ́ tó nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá ni tọkàntọkàn. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ṣàlàyé pé ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ó máa tọ́ka ohun tó yẹ kí ìjọba ṣe fún wọn àti ohun tó yẹ káwọn mẹ̀kúnnù ṣe tí wọ́n máa wá tọ́ka ohun tó yẹ kí ìjọba ṣe fún mẹ̀kúnnù tí ìjọba ò bá ṣe kí ni ohun tí ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà lè fi ran mẹ̀kúnnù lọ́wọ́ fún ìjọba láti ṣe. ẹ ṣe ohun tí àwọn Àgbẹ̀kọ̀yà táwọn àgbẹ̀ tẹ́ fi ran ìjọba lọ́wọ́ pọ̀ ìkíní tí ò bá sí àgbẹ̀ kò ní sí oúnjẹ nìyí pé à ń tiraka à ń gbìyànjú fúnra wa láti make sure yìí pé àwọn oko wa kí kó máa lọ déédéé ara iṣẹ́ kan náà nìyẹn wípé kí oúnjẹ kó pọ̀ yàtọ̀ nílùú ara iṣẹ́ Àgbẹ̀kọ̀yà náà nìyẹn wípé kí ààbò tó nípọn tó dájú kó wà nílùú ara iṣẹ́ àgbẹ̀ náà nìyẹn wípé kí àwọn kan kọ́ fọ́pọ́ fẹ́ dẹ́rùbà lù àbí wọ́n kàn já wọnú oko Àgbẹ̀kọ̀yà ni ó dìde tí mọ́ kọjá fún ìlú ni so tí a bá ní a lè gba ìjọba níyànjú ṣùgbọ́n gbogbo ìjọba náà kọ́ ni a sọ tiwa a ṣe tiwa tó bá dẹ̀ wà wù wọ́n kó ṣe kí ni káwọn náà ó ṣe tí wọ́n bá dẹ̀ ṣe ń tàràlù fẹ́ ẹbí wọn náà máa ń rí àwọn náà máa ń rí ojú ní kan ọmọ olè tí ń dájọ́ tó tó máa ṣe dáadáa pẹ̀lú aráàlú kó ti ṣe dáadáa kíjọba kó ṣe dáadáa pẹ̀lú aráàlú òun ni tí Àgbẹ̀kọ̀yà ń fẹ́ òun tí a dẹ̀ dúró lórí nìyẹn àfẹ́ wàhálà àfẹ́ ìjọ̀gbọ̀n afẹ́ ìlọsíwájú ìṣọ̀kan Yorùbá àti ìlọsíwájú ààbò Yorùbá òun ni Àgbẹ̀kọ̀yà wà fún. ẹ ṣe púpọ̀ sà. ẹ ṣe. ǹjẹ́ látìgbà tí ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ti wà ṣé ìjọba ń dá sí i ṣé ìjọba ń ṣe ohun tó tọ́ fún Àgbẹ̀kọ̀yà àbí ó sì kù díẹ̀ káàtó láwọn ibìkan. jábà ní parọ́ Àgbẹ̀kọ̀yà yẹn pé gbogbo ilẹ̀ Yorùbá ni àwọn ìjọba kan wà tí wọ́n ràn wá lọ́wọ́ àwọn ìjọba kan wà ṣùgbọ́n àwọn kan sì wà lọ́wọ́ pé wọ́n kọ etí kún sí wa ṣùgbọ́n àwọn náà máa ń wòran ṣùgbọ́n gbogbo ayé tó bá wá yí wọn lọ́wọ́ wọ́n mọ̀ sáré káàkiri ṣùgbọ́n nígbà náà wọ́n ní aṣọ ọ̀bọ bá ọmọ yẹn mọ́ ọmọ yẹn ó ṣe kí ni ó ti wò wọ́n ọjà tẹ́ bá ṣe dá tẹ́ bá ràn wá lọ́wọ́ àwa náà ràn wọ́n lọ́wọ́ nípa ètò ààbò àwa ní Àgbẹ̀kọ̀yà àwa lára àwọn tí wọ́n kọ́ pè lọ́rọ̀ Àmọ̀tẹ́kùn àdẹ̀gbé kalẹ̀ èmi gan fúnra mi èmi ni mo lọ defend the interest Àgbẹ̀kọ̀yà ní House of Assembly I presented the proposal mo fi gbé proposal níta Àgbẹ̀kọ̀yà níta fẹ́ nìyí bó ni wọ́n àwọn Fúlàní ṣe máa ya wọ́n ní oko wa bó ni wọ́n ṣe máa pa àwọn èèyàn wa wọ́n tí wọ́n máa níta ní sọ̀rọ̀.
ìfọ̀nà ọ̀pọ̀ ojú ogun bẹ̀rẹ̀ hàn. Torí òjò lásán òkun rárá kan bẹ̀rẹ̀ hàn. Òkun rárá kan fúyẹ́ bẹ̀rẹ̀ hàn. I proclaim your presence. Ẹ̀wọ̀n mi ẹni ọ̀fẹ́ lára bíbí tí ò lè kọ́.
£1.17 6 men to 8 pounds. It became again a hotline saying the war from government to people, from people to government. But Adeyinka Adebayo did not relent. He turned the people from their home to their homelands.
dédé àsìkò yìí sà. ẹ ṣe àdúgbò ẹ bá wa dárúkọ yín fún àwọn aráàlú tó ń wò yìí. orúkọ mi ní Alhaji Olóyè Ali Dodo Oyèdèjì. àkójọpọ̀ Àgbẹ̀kọ̀yà ní ṣókí tẹ́ bá tiẹ̀ ní kí ẹ fún wa ní bí àkójọpọ̀ tó ti ṣe ń bọ̀ títí di àkókò yìí, ṣé bẹ́ẹ̀ náà ló ṣiṣẹ́ rí? bẹ́ẹ̀ ló ṣe rí ẹni tó bá gbé òní bẹ́ẹ̀ àwọn onímọ̀dàrú ni nítorí pé Yorùbá dúró digbidigbi pẹ̀lú Àgbẹ̀kọ̀yà Àgbẹ̀kọ̀yà dẹ̀ dúró digbidigbi pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá nation. Kò sí bí èèyàn bá ti pọ̀ jù síbì kan tẹ́ ẹ̀ ní máa rí ẹnìkan tó máa ṣeré ẹnìkan máa ṣeré ẹnìkan máa ṣeré ṣùgbọ́n ọ̀kan tá a mọ̀ ní pé lágbára Ọlọ́run lágbára àwọn alálẹ̀ ilẹ̀ yìí gbogbo ibi tí àwọn àgbààgbà tó fẹ́nu kò sí ìbẹ̀rẹ̀ Ọlọ́run máa jẹ́ kó bọ́ sí fún Yorùbá. lórí pé àwọn bágan Àgbẹ̀kọ̀yà tó ń ṣe àgbélárugẹ ohun gbogbo tó jẹ mọ́ ọ̀rọ̀ Yorùbá àsìkò yìí àwọn kan wò pé wọ́n ń rẹ́ Yorùbá jẹ, ǹjẹ́ ìdìde àwọn Àgbẹ̀kọ̀yà ṣó farahàn nínú pé wọ́n fẹ́ jìjàgbara yìí? Ó farahàn kì í ṣe nǹkan tí ẹ máa mú gírì lẹ́ẹ̀kan ṣoṣo. Yorùbá sọ́kọ́ àní jagun àti ọ̀dún pẹ̀lú àfẹ́bí jagun lówó níbọn ní ẹ̀dùn ṣùgbọ́n Ọlọ́run fún wa ní agbárí gbogbo àwọn adẹ́kàwé wọ́n mọ̀ nǹkan tá à ń sọ wọ́n mọ̀ nǹkan lábẹ́ kọ́ ṣe wọ́n dẹ̀ fún lágbára Ọlọ́run yóò ṣe é ṣe eléyìí tá à ń ṣe yìí bí nǹkan tí ìkejì mi sọ lẹ́ẹ̀kan kì í ṣe nǹkan tó jẹ́ nǹkan tó jẹ́ òrírí gbogbo àgbáyé nígbà tó máa kéjì nations lára Czechoslovakia ẹ̀yọ̀ kan ṣo ni nations ní mẹ́ẹ̀ẹ́dógún ọ̀pẹ̀ ìdálẹ̀ àwọn United Nations láwọn ò fẹ́ jà àwọn ò fẹ́ gbà àwọn ò fẹ́ jà àwọn ò fẹ́ gbà àwọn ò fẹ́ wò orí ẹ̀dá dúró lé èyí dáa ṣe kì í ṣe nǹkan tí ẹnìkan máa sọ pé òun ò rí rẹ̀ rí lóò ó ti wà káàkiri ó gbàgbáyé ẹ̀ẹ́dẹ̀ ní pé lágbára Ọlọ́run yóò bọ̀ sí. ẹ ṣe wàá dúpẹ́ sà, ẹ kú dédé àsìkò yìí sà. ẹ ṣe àbúrò. ẹ bá wa dárúkọ yìí sà. orúkọ mi Alhaji Ìkójáde Ògúnmọ́lá. tọ lórí bí a ti ṣe wá ń wò pé Àgbẹ̀kọ̀yà Yorùbá nation, ǹjẹ́ ó ti tó àkókò fún wa láti ní irú nǹkan báyìí? ó tiẹ̀ ti fẹ́ pẹ́ jù pẹ̀lú. ó fẹ́ pẹ́ jù. bẹ́ẹ̀ ni tó pé ìyá ti gbé ọmọ Yorùbá bọ̀ ti pẹ́ jù àwọn akàwé tí wọn ò ríṣẹ́ a sì ní àdéhùn ọgọ́rùn-ún ọdún ní 1914 pé tábà pé ọgọ́rùn-ún ọdún o kájọ yẹ̀ wò àjọ ṣe ni àbá àníjọ ṣe nígbà pé ọgọ́rùn-ún ọdún 2014 wọ́n yan àwọn yẹn pé kọ́lọ̀ ṣàṣèrò lórí rẹ̀ wọ́n parí rẹ̀ 2014 yẹn 2015 dípò kan já mu lò wọ́n dànù tó lòdì sí òfin tí wọ́n ṣe ní 1914 ìjọba àgbáyé sì gbà wípé orílẹ̀-èdè tó wá fẹ́ dá dúró níran a lè dá dúró 1960 ni wọ́n ti ṣe òfin yẹn àti 154 section 12 pé a lè dá dúró nítorí àlàáfíà nítorí ìlọsíwájú àkọ́kọ́ nìyẹn ìgbìmọ̀ Africa net African Union 1981 àwọn náà ní orílẹ̀-èdè tó gbélé bá fẹ́ dá dúró wọ́n lè gbòmìnira lára àlù tó ń wà tẹ́lẹ̀ tẹnu ọba ti kù yóò sì ṣe pé wọn ó gbé tàbí gangan á dìbò ní ìjẹ́ fẹ́ abẹ́ ẹ̀fẹ́ eléyìí ò fa wàhálà torí pé àwọn onígbà káwọn ọmọ wa máa jẹ lábẹ́ pẹpẹ nìkan mọ́ wọ́n kàwé wọn ò ríṣẹ́ àwọn olùkọ́ wọn nìkan wọ́n wà tó ń ṣiṣẹ́ eléyìí ó tó gẹ́ o tí bá tán àìsẹ́ ní ilé-iṣẹ́ ìjọba kò tí ẹ̀ ṣe gbọ́ fọ́múlà tí ò ṣe lẹ́ẹ̀máa gbọ́ kódà kan tí ò ṣe. so lérò tí pé ó tó gẹ́ ó tẹ̀ ti pẹ́. àsìkò fẹ́ pẹ́ jù bọ̀ ní sí pẹ̀lú Ọlọ́run fún wa ṣe. ẹ ṣe wá dúpẹ́ sà. àwa kí àwọn Àgbẹ̀kọ̀yà fún fọwọ́sowọ́pọ̀ wọn torí pé wọ́n ń ṣe dáadáa a tún lò wọ́n náà àwọn ẹgbẹ́ ìyókù náà tó jẹ́ bí OPC ní wọ́n jẹ́ bí àwọn local hunters ní àwọn vigilante ní wọ́n bá kájọ fọwọ́sowọ́pọ̀. Give them the hell, the seat.
promise to bring you down to your knees. You filthy scums of Agbekoya. So help me God.
he must be made to understand that he has challenged the gods to a fight. And this one is a fight to the finish. Death, we await you.
If a stranger comes to your space and asks you to demolish your father's house, what will you do? What will you do? It will be a development. Fight! And that, my friend, is what it is. Don't you think a little dialogue will solve this issue? My friend, Agbekoya has become a madam who will never keep the hunters invisible. And as you know, he who the gods will destroy, they will face to get back. There are no gods at the road. When one man tries to wield his right over thousands because he is privileged to, there is no time for that. But to counter his rights with the rights of our fathers. Hello, Mr. Winoku. Yes, Mr. Winoku. Have we met? Don't you remember our sister? We met at the University of Ibadan 2 years ago. At Zeta. And she helped me stop getting taxi free. Do you remember our sister? 3 years ago.
Música